mẹ́rin kan wá sí àdúgbò mi. Wọ́n lọ sí ilé níbi ọwọ́ ìrọ̀lẹ́, wọ́n lọ sí ilé tí ó wà adjacent to my house. Wọ́n lọ jálẹ̀kùn bẹ̀, wọ́n pariwo funny thinker, funny thinker, funny thinker. Not just for the records, kì í ṣe pé bóyá mò ń bẹ̀rù o, ṣùgbọ́n at least a lè like gbogbo àgbáyé ó lè mọ̀ wípé in tí à ń fà òun ló result sí eléyìí torí pé mo refuse láti bẹ̀bẹ̀ ni mi ò dẹ̀ ní bẹ̀bẹ̀. And lẹ́ẹ̀kan sí Alado, ìwọ ló mọ ibi tí mò ń gbé, ìwọ ló mọ ibi tí mò ń gbé. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà kankan yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ẹ já sí yìí. Mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn lè bá máa pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A, L àti L táwọn lè bá máa pè ní option all. Ó ní kó bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́. Ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa, Wálé Aburúmọ̀kù ló kọ mi. Lọ́wọ́lọ́wọ́ báyìí I'm on a movie location yẹn ní Èkó, Lagos Island. I've been away for like a week or plus now. Láàárọ̀ yìí òun ni àwọn tó ní ilé tí mò ń gbé pè mí wípé ní ìjẹta àwọn mẹ́rin kan wá sí àdúgbò mi. Wọ́n lọ sí ilé níbi ọwọ́ ìrọ̀lẹ́, wọ́n lọ sí ilé tí ó wà adjacent to my house. Wọ́n lọ jálẹ̀kùn bẹ̀, wọ́n pariwo funny thinker, funny thinker, funny thinker. Ní àná, lánàá ní ọ̀sán àná wípé wọ́n wá padà wá sí ilé ọ̀dọ̀ because ilé tí mò ń gbé wà gated, ilé tó ní gate ni, ó ní fence. Wọ́n wá padà wá síbẹ̀ yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá ibẹ̀, wọ́n pariwo funny thinker, funny thinker, funny thinker bóde. Àkọ́kọ́ náà just for the records, kì í ṣe pé bóyá mò ń bẹ̀rù o, ṣùgbọ́n at least a lè like gbogbo àgbáyé ó lè mọ̀ wípé in tí à ń fà òun ló result sí eléyìí torí pé mo refuse láti bẹ̀bẹ̀ ni mi ò dẹ̀ ní bẹ̀bẹ̀. Kí yẹn ọkọ̀ wà ńlẹ̀ náà. Ẹlẹ́kejì tó wà ńbẹ̀ ni wípé Alado, ìwọ nìkan ló mọ ilé mi, ìwọ nìkan ló mọ ibi tí mò ń gbé. Kí yẹn náà tún wà ńlẹ̀. Ẹlẹ́kejì nìyẹn. So ní ìparí ẹ̀ àwọn tí wọ́n ní ilé ti sọ wípé kí n má padà sílé àwọn mọ́ pé as a matter of fact máa ní láti wá kẹ́rù mi kúrò ní ilé yẹn ni wípé àwọn ò fẹ́ mi ń bẹ̀ mọ́. So because mi ò dẹ̀ rí àwọn yẹn náà bú, mi ò rí wọn bú actually because tó bá ti di pé bóyá àwọn kan bẹ̀rẹ̀ sí ní wá ń gbálẹ̀kùn lé, wọ́n ń béèrè ẹni téèyàn gbà sílé tí ó rẹ́ǹtì lé lọ́wọ́ èèyàn náà dà ṣẹ́ mọ̀ pé and just so you know ẹ̀yin tí ẹ̀ ń lọ sí ilé yẹn lọ kó gìrìgìrì bábẹ̀ àmọ́ bí tẹ́ ti wá o. And then màmá tí ó ní ilé yẹn tí wọ́n wà ní second flat, ìyá yẹn àgbàlagbà ni o. And then gìrìgìrì tẹ́ ń lọ kó bá bẹ̀ yẹn tí ìyá yẹn bá ṣe bẹ́ẹ̀ tó dákẹ́ mọ́ yín lọ́wọ́ àmọ́ bí tí ọ̀rọ̀ yìí ti wá. And lẹ́ẹ̀kan sí Alado, ìwọ ló mọ ibi tí mò ń gbé, ìwọ ló mọ ibi tí mò ń gbé. And then sí ẹ̀yin alára wa nílé lóko lódò lẹ́yìn òdì. Lọ́wọ́lọ́wọ́ báyìí movie location tí mo wà máa ṣe tán bẹ̀ ní bóyá bíi ọ̀la sí ọ̀túnla. Ẹ jọ̀ọ́, presently I do not really have any money láti sọ pé bóyá mo fẹ́ gba ilé mi báyìí. Mi ní parọ́ fún yín. So ẹni tó bá lè ṣèrànlọ́wọ́ ní iye kan àbí mi tí mo tiẹ̀ fi lè get apartment mi because this is sudden honestly because lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní lọ́kàn láti mi ní plan láti kúrò ńbẹ̀ yẹn for now but ìgbà tí nǹkan ti wá rí bó ṣe rí yìí and again for the records Alado, ìwọ nìkan ló mọ lé mi o, ìwọ nìkan ló mọ lé mi. And lẹ́ẹ̀kan sí ẹ̀yin alára wa ẹ dákun máa fi account number mi sí ojú fọ́nrán yìí, ẹni tí Ọlọ́run bá bùn láti ṣèrànlọ́wọ́ fún mi one way or the other kí n lè fi gba apartment mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi síbẹ̀, mi ò ní wá yín tí ẹ ní. Ó pàdé fọ́nrán kan níbi tá a ti rí ìyá kan amúnibuni ẹran bí ẹ tí ń gbé mi ṣépè. Ẹ̀sùn tó sì fi kàn mí ni pé ọmọ òun kì í ṣe èèyàn burúkú láti ìgbà tó ń ti bí láti dáadáa ọjọ́ ayé ẹ̀, wípé ìgbà tó ti pàdé mi ni mo ti sọ di ìdàkudà
and that's a very serious allegation. Ní tí mo wá kọ́ fẹ́ béèrè ni pé torí pé òfin ni èmi ọmọ bá ń fi claim tí mo fẹ́ bá ń sọ lónìí o ṣùgbọ́n kí n tó wá bẹ̀rẹ̀ ẹjẹ́ àkọjọ rèé o fọ́nrán náà. Funny thinker yà fọmọ mi o jọ kọ́ ìyàgò fọmọ mi pátápátá tó bá fẹ́ sórí burúkú tó fẹ́ rárìn la tó fẹ́ rìn lọ yàgò fọmọ mi o. Ara àwọn aláìmọ̀ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin tí wọ́n máa ń jẹ́ kí àwọn ará òde ó pe ará Ìbàdàn lára oko rèé. Àkọ́kọ́ náà mo fẹ́ béèrè kí ni ọjọ́ orí ọmọ yín ọ̀hún ṣó below 18 tó bá jẹ́ pé ọmọ yín yẹn below 18 ẹ ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti wá fi ọlọ́pàá gbé mi nílé kí ẹ̀dẹ̀ gbé mi lọ sílé ẹjọ́ wípé mo mislead ọmọ yín because ó below certain age tó fi require mo mislead ẹ̀ lábẹ́ òfin láti máa ṣe nǹkan tí kò yẹ kí a bá lọ́wọ́ ọmọlúwàbí because ó below 18 ṣùgbọ́n tó bá jẹ́ pé kò below 18 tó bá jẹ́ wípé adult lọmọ yín kódà kó jẹ́ pé bóyá ọjọ́ kan ló fi over 18 ẹ̀ mọ́ tẹ̀ ń sọ o. Àkọ́kọ́ náà mi ò tiẹ̀ wá mọ ọmọ ọ̀hún náà actually because ọmọ pọ̀ nínú ìlú so mi ò dẹ̀ wá mọ bí mo ṣe wá dilẹ̀ tó bá jẹ́ wípé ọmọ ni mo wà ń kó káàkiri láìsọ lọ́mọ lápẹ̀rẹ̀ ń ọmọ ọ̀hún mi ò dẹ̀ mọ̀ ìyá tó ń sọ̀rọ̀ yìí náà ṣùgbọ́n mo rí wípé ọ̀rọ̀ àìmọ̀ kan ní tẹnu ìyá ìjáde mo tún wá rí bí ọ̀rọ̀ tí wọ́n ń kó hàzèèyàn láti sọ bíi pé àwọn kan wà behind the cameras tí wọ́n ń fún lọ́pọ̀pọ̀ pé ntọ́ gbọ́dọ̀ wí rè. Àkọ́kọ́ náà as far as I'm concerned mi ò ṣe nǹkan kan tó lòdì sófin ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe wí tẹ́lẹ̀ tó bá jẹ́ wípé ọmọ yín yẹn below 18 ẹ lọ rìpọ́ọ̀tù ní nearest police station kí wọ́n pè mí kẹ̀dẹ̀ gbé mi lọ sílé ẹjọ́ wípé mo mislead ọmọ yín lábẹ́ òfin ṣùgbọ́n tí ọmọ yín bá ti lè over 18 á jẹ́ wípé ẹ̀yin gan lẹ ẹ̀kọ́ ọmọ yín nìyẹn o ní ìdẹ̀lẹ̀ sọ pé bóyá ẹ̀kọ́ because you don't give what you don't have so á jẹ́ wípé ẹ̀yin lẹ ẹ̀kọ́ tàbí kó bóyá kó gbẹ̀kọ́ because báwo lẹ ṣe máa bí ọmọ tiyín tí ẹ̀yin ò ní lè bá sọ̀rọ̀ wípé these days mo ti notice àwọn ìwà kan lọ́wọ́ ẹ tí o kì í wù tẹ́lẹ̀ látìgbà tó o ti ń bá ọ̀gbẹ́ni tí wọ́n ń pè Funny Thinker rìn o mọ́ bá rìn mọ́ o ṣe bí ọmọ tí yín lẹ́yìn ó bá sọ̀rọ̀ pé mọ́ bá Funny Thinker rìn mọ́ yẹra fún so ẹnu tí yín ò ká ọmọ tí yín tí ẹ̀yin bí ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ẹnu tí yín ò ká ọmọ tọ̀dọ̀ tí yín tí ẹ̀yin bí so ọmọ ọlọ́mọ lẹ́yìn wá ń wọ̀nù òkété gbàgbé ìbòsí ó dégbà láti ọkà wọlé rí ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n gbàyàwó rẹ̀ tí wọ́n ń ké káàkiri pé wọ́n gbàyàwó òun ṣé ìyàwó rẹ̀ ọmọ pò ń lọkọ nílé tẹ́lẹ̀ kó tó máa rìn kí níta kẹ́lòmíì ò tó dẹnu ìfẹ́ kọ́ kó tó gbà like ẹ sọ fún Funny Thinker kó ṣọ́ra fọmọ mi o àbí kí ọmọ yín ó ṣọ́ra fún mi sẹ́yìn ò lè sọ fún ọmọ tiyín tí ẹ̀yin bí ẹ̀yin ò lè bá sọ̀rọ̀ kọ́ gbọ́ wípé ẹ ṣọ́ra fún ọmọ tí wọ́n ń pè ní Funny Thinker yẹn o so ọmọ tiyín èmi ni kí n máa ṣọ́ra fún ọmọ tiyín ò lè ṣọ́ra fẹ́mi bó ti ẹ̀ jẹ́ kí mi ò mọ ọmọ tí wọ́n ń wí ọ̀hún náà bọ̀ mo ní láti drop eléyìí gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ fún ìyá yìí gbogbo èpè tẹ́ ẹ sẹ́ yìí láàrin ẹ̀yin àti ọmọ yín ni ẹ ti jọ pín yùn because I don't really have any cause to partake in it yes mi ò ní any cause láti partake inú ẹ̀ ara àwọn amúnibúni ẹran ìbí ẹ tí máa jẹ́ kí wọ́n para Ìbàdàn lára oko rẹ̀ because why will you even be like on social media Funny Thinker is a brand registered under the law CAC Corporate Affairs Commission so by you now coming out publicly to lay cause on your children and not me tí ò ń ṣe mí tó yẹ pé mo mọ̀ nǹkan àwọn ọmọ ilẹ̀ ń ṣe pé fún kò kì í ṣe mí you do not have any reason under the law láti máa wá sọ pé tó o bá fẹ́ ṣorí burúkú tó o bá fẹ́ sánkú tó o bá fẹ́ rìn lọ gbogbo èyí tẹ́ ẹ sọ yẹn láàrin ẹ̀yin àti àwọn ọmọ yín lẹ́ẹ̀ tìjọ pin kò kì í ṣe fún èmi èpè ìsìníjà ogun ní ìsìnímú kì í ṣe fún èmi láàrin ẹ̀yin àti àwọn ọmọ yín tọmọ yín bá ní problem pẹ̀lú anybody nínú society tí ẹ bá lè kọ́ ọmọ yín tó yẹ pé ẹ kọ́ láti ilé tí ẹ dẹ̀ lè pé ọmọ yín kẹ́ ẹ bá sọ̀rọ̀ wípé in tó ń ṣe yìí tẹ́mi ẹ ò bá gbé back out o mi ò mọ ọmọ tó ń sọ gan I don't even know mi ì mọ ọmọ yẹn kí ló ṣe wá jẹ́ tọ́jẹ́ pọ̀rọ̀ gbogbo yìí ṣe lórí alábàáhùn lórí okọ̀ Funny Thinker yìí àjọ wà ẹran wà ológbò abẹ kẹ́kẹ́ gí náà tún dé pé Funny Thinker ń kọ́ ọmọ òun kọ̀kúkọ̀ ṣé Funny Thinker nìkan ní gbénú ìlú ni oníkété jìnfìn ọlá kété jìnfìn ṣé kété nìkan ló wà lọ́fìn ni oníkété jìn sọ́fìn ọlá kété jìn sọ́fìn ooo ṣé kété nìkan ní bẹ́ẹ̀ lọ́fìn ọmọ aráyé ibùnú àdàmọ̀ jẹ́ ń sinmi wọn mọ irú èyí rí o
Kẹ́ mo sọ tẹ́lẹ̀ gbogbo èyí tẹ́ ẹ sọ àrọ̀ ọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n láàrin ẹ̀yin àti àwọn ọmọ tẹ́ ẹ bí lẹ́ẹ̀ ti jọ pin kì í ṣe lórí tèmi. The reason tí mo ṣe ní láti ṣe yìí just for the records bẹ́ẹ̀ bá bímọ ẹ tọ̀ kẹ́ ẹ sì ní àṣẹ lórí ọmọ tẹ́ ẹ bá bí so that ẹ lè sọ fún ojúṣe òbí ni láti lè tọ́ ọmọ rẹ̀ sí ojú ọ̀nà tí ó tọ́ tó sì tọ̀nà nínú ayé kì í ṣe láti máa sọ fún ará àta wípé òun ni kó bóun tọ́ sí ojú ọ̀nà tọ́tọ́ àti èyí tọ́tọ̀nà tọmọ yín bí lóòye tí ì ní ṣé dìndìnrín lọmọ tẹ́yìn bí ni tóun ò ní làákàyè láti lè dá orí lórí ọwọ́ tara tiẹ̀ ni tọmọ tí yín ò ní làákàyè ni sẹ́yìn lọmọ yín jọ ni ọmọ yín ó wá gbọ́n bí ẹ̀yin ó wá kọ́ bí kò wá ní làákàyè bí ó wá ponú bí ó wá gọ̀ bí ǹjẹ́ ọmọ yín gọ̀ ni sọ́gọ̀ bí sẹ́yìn lọ́jọ́ ni tó fi wá jẹ́ wípé orí ọmọ ọlọ́mọ ni ẹ̀yin ń rọ ìpè sí wípé kó ṣọ́ra fọmọ tí yín ẹ̀yin ò lè sọ fọmọ tí yín pé kó ṣọ́ra fún bébí ilé ẹni là á ti jèkú tí ó ń dòdò ọmọ mi ṣọ́ra fún wèrè yìí o wọ́n ní ọmọ mi gbọ́ mi fetí sílẹ̀ gbọ́ kìlọ̀ kó lè ṣoríire lọ́jọ́ ọ̀la má má bá wọn kẹ́gbẹ́ má má ṣe bí wọn má má ṣe tẹ̀lé wọn kó ṣọ́ra fún wọn gbọ́ ti òbí rẹ̀ má kúrò má má jalè kó jọmọ rere lẹ́yìn ọ̀la. Ìyá kan ní sọ fún ọmọ tiẹ̀ báwọn sẹ́yìn gbẹnu tí yín falágbàfọ̀ ni ẹ̀yin ò lè sọ ìyún fún ọmọ tí yín ọmọ mi gbọ́ mi ò fetí ilẹ̀ kó gbọ́ kìlọ̀ o kó jọmọ rere lẹ́yìn ọ̀la o má bá wọn kẹ́gbẹ́ má ṣe bí wọn o tí ọmọ tí yín kì í gbọ́rọ̀ sí yín lẹ́nu ni. tó fi wá jẹ́ wípé orí ọmọ ọlọ́mọ ni ẹ̀yin find it fit láti máa rọ́ ìpele. Àkọ́kọ́ náà gbogbo ọ̀rọ̀ òdì tá a bá sọ sí ìrókò ara lolúwere fi sàn o ọ̀sẹ̀ wélé ni ní aborí dèpinnu omi tá a bá dàsẹ́ díẹ̀ láàrọ̀ mọ́ àmọ́ ní kò wá rẹ̀ ràn èyí tẹ́ ẹ sọ lónìí àrò ti rọmọ náà o torí ìyẹ́ ìwé ayé bá wí ẹgbà ọ̀run gbà ṣùgbọ́n láàrin ẹ̀yin àti àwọn ọmọ yín tẹ́ ẹ bí lẹ́ẹ̀ ti jọ pin èmi ò ní nípìn nínú rẹ̀ torí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ èpè yìí sí ní ìjà ogun ní í sí ní mú ṣùgbọ́n bẹ́pẹ̀ bá ti lè ràn èèyàn ó dájú ogun lè já ni. Ẹnìkan náà ló tún fi orin èyí ṣèkìlọ̀ fọmọ tiẹ̀ wípé ọmọ mi ṣohun rere tí a dára o ọmọ mi gbọ́ tèmi tìrẹ á dára o ìyá mi wá ṣohun rere gbàdúrà fún mi bọ́mọdé bá hùwà burúkú wá níyá rẹ̀ ló kọ́ bọ́mọdé bá hùwà burúkú wá ní màmá rẹ̀ ló kọ́ ìyá mi fọ̀nà tó dá hàn mí láàyè o bàbá mi fi wà tó dá hàn mí láàyè o ayé tí mo wà yìí kò máa yé mi o ọmọ mi ṣohun rere tí a dára o ọmọ mi gbọ́ tèmi tí a dára o. Àwọn ìyá kan ni wọ́n ń kìlọ̀ fún ọmọ wọn yẹn àwọn ìyá kan ni wọ́n ń kìlọ̀ fún ọmọ wọn yẹn. So what are you telling me? Ìyá tèmi ò ṣe máa pé kí ẹnìkan sá fún èmi abẹ́rẹ́ rò pé ìyá tèmi ò ní rí fọ́nrán jákujàku tẹ́ ẹ ṣe yìí ni òun náà kọ́ wá bọ́ọ̀ta kọ́ wá ṣe fọ́nrán kọ́ máa gbé ọmọ tí ń ṣépè pé kọ́ yẹra fún ọmọ ó mọ̀ pé òun kọ́ èmi ọmọ wípé bẹ́ẹ̀ mi bá ti wà níbì kan tí ọ̀tẹ́ mi lọ́rùn èmi ò yẹra so èmi lòun máa bá sọ̀rọ̀ kì í máa ṣépè fún ọmọ ọlọ́mọ wípé kí wọ́n yẹra fọ́mọ òun ọmọ tí yín ni ẹ̀yin ó pè tó bá jẹ́ pé ẹ kọ́ tó sì gbẹ̀kọ́ tọ́jọ́ wípé ibi ẹ ti bí ìyẹn tẹ́ èèyàn gbẹ̀kọ́ lẹ ti bí tẹ́ bí nílé eré tẹ́ ẹ kọ́ tó sì tún ra rẹ̀ kọ́ òun lẹ́ẹ̀pẹ̀ kò sì yẹ kó jẹ́ ń ju gbóná nǹkan sí kejì lọ tí ó fi gbà sí yín lẹ́nu wípé ìyá mi ti bá mi sọ̀rọ̀ dandan ni kí n gbọ́ ṣùgbọ́n by you doing this shows the kind of mother you are honestly ó ṣòwò wípé ìsáyédà kò jẹ́ wípé ọmọ tẹ́ ẹ bí ẹ kọ́ tàbí kó jẹ́ wípé ìgan ò ti ẹ̀ ráàyè kọ́ ó lè jẹ́ pé kò gbẹ̀kọ́ tàbí kó jẹ́ pé ẹ̀ ráàyè kọ́ ó sì lè possible kó jẹ́ pé ẹnu yín ò ká èyí tí mò ń wí lónìí mo mọ̀ọ́mọ̀ ni o because by you coming out to lay calls on your children and not me láti wá síta open space lórí ẹ̀rọ ayélujára wàá máa gbé ọmọ yín ṣépè láì ṣe mí is out of it already and like I said earlier if you have anything against me please take me to court don't hesitate to take me to court ẹ pè mí wá sí ọ̀dọ̀ àwọn agbófinró màá wá òòsà òkè dákun mọ́ mu wa ọ̀rọ̀ tí a kọjá pé ẹ wà lọ rí mọ́ fẹjọ́ sùn lágídígba kan kínní kan ẹgbẹ́ ẹnu gbohùngbohùn òòsà òkè òní jẹ́ rírú ẹ̀ láyé
àyìn tí ẹ máa jẹ́ kí wọ́n sara Ìbàdàn lórúkọ rẹ̀ tí wọ́n fi ń para Ìbàdàn lára oko. I was in Lagos last week tí wọ́n fi mí ṣe ẹ̀yẹ́nú Lẹ́kì pé ẹ̀yin ará Ìbàdàn tẹ́ ẹ lọ́mọ rẹ̀ ìfẹjọ́ sùn lè ṣe agbóhùn afẹ́fẹ́ pé ṣé ibẹ̀ ni ìjọba fún ìtẹ̀lùpẹ́ tí lọ́ọ́ rẹ̀ máa yanjú àwọ̀ ni wọ́n ń pè wá lára oko ara ẹ̀yin tí ẹ̀ ń fàárẹ̀. So if you have anything against me ẹ bá nígbàgbọ́ pé bóyá mo ti kọlu òfin kan àbí mo ti ṣe àṣemọ́ṣe kan lábí òfin ẹ gbé mi lọ sí ilé ẹjọ́ ẹ pè mí sí ọ̀dọ̀ àwọn agbófinró màá dá yín lóhùn bọ́n tí n bá gbọ́ orúkọ mi iléeṣẹ́ agbóhùngbóhùn kan àbí agbóhùn afẹ́fẹ́ kan kí ọmọ Nàìjíríà fẹ́ rí yín kọ́kọ́ gbé ọmọ Nàìjíríà ṣépè kí n tó wá gbé ẹni tó ní iléeṣẹ́ agbóhùn afẹ́fẹ́ yẹn ṣépè kí n tó wá gbé ẹ̀yin gẹ́gẹ́ ìpẹ́ẹ́pẹ́ bá lápá bá anybody yín kí n tó wá gbé yín ṣépè mọ́. If you have anything against me, like I said earlier, I have said it several times, go to the court of law. Approach the court. Ilé ẹjọ́ ló ní àṣẹ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ òfin lórílẹ̀‐èdè yìí láti yanjú aáwọ̀ kí aáwọ̀. Àwọn ọlọ́pàá náà sì láṣẹ rẹ̀. So ẹ pè mí sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, ẹ pè mí sí ilé ẹjọ́. Bọ́n láti wá máa wá sí orí ẹ̀rọ ayélujára máa gbé mi ṣépè. Máa gbé ọmọ ọlọ́mọ ṣépè ẹ̀dẹ̀ bí ti yín. Ǹjẹ́ ẹ mọ̀ pé bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn alára wa? N ò mọ ọmọ tí ìyá yìí ń pè lọ́mọ rẹ̀. Èmi ò mọ ọmọ rẹ̀ ọ̀hún. I don't even know. Mi ò mọ ọmọ yẹn. Mi ò mọ ẹni tí ń pè lọ́mọ rẹ̀ dì í sin bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Because as in I have to think about it overnight. Pé ta ni ọmọ ìyá yìí? Kí ni ó bàjá lùgbó? Kí ni èmi àti ọmọ irú ìyá èyí ọjọ́ dàpọ̀ nínú ayé? Níbo la ti fẹ́ jọ pàdé? Níbo ni ìpàdé ọlọ́jà òun asínwín? Mi ò mọ ọmọ ìyá ìdòní di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. I don't even know. Ẹ wá ń gbé ọmọ ọlọ́mọ ṣépè. Ẹ̀yin náà sì ní ọmọ tiyín tí ẹ fẹ́ jèrè rẹ̀ lẹ́yìn wa ọ̀la. Ẹ ń gbé ọmọ ọlọ́mọ ṣépè tí ó bá fẹ́ sánkú tí ó bá fẹ́ rìn lọ. Ẹ̀yin lè gbàdúrà pé kí ẹ̀yin owó rárá kí ẹ̀yin ọmọ rí ọmọ tiyín mọ́ kẹ́ ẹ béèrè rẹ̀ kí ẹ kó ti san lọ. Sẹ́yìn lè gbàdúrà rẹ̀. Wọ́n á jẹ́ fi irú èyí lù ẹ̀yin ọba fẹ́ wọ́n á jẹ́ fi irú èyí lù ẹ̀yin ọba gbà. Ẹ̀yin akọni ọba jẹ́ ìkà ṣe ti ẹ̀ bẹ́ẹ̀ gbogbo. Bẹ́yìn náà bímọ tiyín. Ebi dùnrún pé kan lẹ̀ ń pè lọ́mọ òun. Ó ti ẹ̀ jẹ́ pé wọn mọ́dì sìn. Ṣé bẹ́ẹ̀ mọ́ ẹ ní lọ́kàn pé ẹ fẹ́ jèrè rẹ̀ ńjọ́ kan. Ọmọ ọlọ́mọ lẹ́yìn ń gbé ṣépè pé kó parẹ́ kó rìn lọ. Ẹ̀yin náà ní ọmọ tiyín tí ẹ mọ́ ẹ ní lọ́kàn pé ẹ fẹ́ jèrè rẹ̀ lọ́jọ́ kan. Ẹ jẹ́ àwa guided o. Ẹ jẹ́ àwa guided. Mo sì ti fi dá ẹnikẹ́ni lójú pé tí ọba ní nǹkan kan against mi tí o sì mọ̀ wípé ó lòdì sí òfin ilé ẹjọ́ ni kó gbà lọ. Tàbí kó lọ sí àgọ́ ọlọ́pàá kí wọ́n pè mí síbẹ̀ láti bẹ̀ kí wọ́n gbé mi lọ ilé ẹjọ́. Ọ̀nà méjèèjì tí òfin là kalẹ̀ rèé láti fi yanjú aáwọ̀ nínú orílẹ̀-èdè. So by you doing anything otherwise ẹ ti ń lòdì sófin o ń sì jẹ́ kí gbogbo yín ó jẹ̀bi. Mi ò ṣẹ̀ṣẹ̀ máa ń sọ máa jẹ́ kẹ́ ẹ jẹ̀bi. Ẹ bá lérò pé bóyá ẹ ní tọ́ọ̀gì kan àbẹ́gbọ́n àdúgbò kan tẹ́ fẹjọ́ ọrú tèmi sùn ń jẹ jẹ̀bi ńlẹ̀ yìí. Mi ò mọ woman yìí rí mi ò mọ ọmọ ẹ̀ rí. I have disassociate myself with anything that has to do with this, like whatever this woman is saying, I know nothing about it. Mi ò mọ woman yìí rí mi ò mọ ọmọ ẹ̀ rí. I've never seen this woman in my entire life. So you have anything against me? Why can't you just approach the court of law? Why can't you just go to court? Why must you be cursing someone else's child? Ọmọ tí ó jẹ́ retirement plan fún ẹlòmíì ni ẹ̀yin gbé ṣépè pé kó parẹ́ kó rìn lọ. Ẹ̀yin náà ó sì ní lọ́kàn pé ẹ fẹ́ jèrè ọmọ tí yín jọ kan. Ṣáká ló dájú pé kò ní í ṣeé ṣe o. N ò rò pé yóò ṣeé ṣe o. Kò lè ṣeé ṣe o. So bóyá jẹ́ nìyẹn ẹ̀yin alára wa o. Ìwọ tí ó bá dẹ̀ rò pé bóyá mo jẹ̀bi láti lè sọ̀rọ̀ lórí fọ́nrán yìí ó kù ọ́ ó kó òòṣà òkè torí gbogbo wa nsòwò ogun bẹ́jà bá sọ lódò àmọ́ iye tó tó ta ni wọ́n fi rú ẹ̀ lọ tí ó gbà pé kí wọ́n máa gbé ọmọ tòun ṣépè. I know nothing about this. Mi ò mọ ọmọ woman yìí. As a matter of fact, I have never set my eyes on this particular woman in my entire life. Ó ṣe wá jẹ́ ọmọ ará ayé tó jẹ́ pé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Òní funny thinker ọ̀la funny thinker. Ṣé funny thinker nìkan ní ń bẹ lóde ayé ni? Ṣé funny thinker nìkan ní ń bẹ lórí ẹ̀rọ ayélujára ni? Òní kété jiyàn fín ọ̀la kété jiyàn fín. Ṣé kété nìkan ní ń bẹ lọ́fìn ni? Ṣé kété nìkan ló wà lọ́fìn ni? Ó kọ funny thinker nìkan náà ló dùn dá lórí ẹ̀rọ ayélujára. Ajá wa.